kí wa ẹ káalẹ́ o, ẹ káalẹ́, àkú iṣẹ́ ìní o, ọlọ́run elédùmarè ọba yóò pín wa lérè o. Mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ̀ ń fi ọkàn bá wa lọ lórí ètò ọ̀làjúdé, níbi tí a ti ń ṣe àgbéyẹ̀wò oríṣiríṣi àwọn ewéko tí ọlọ́run dá tí ó wà ní àyíká wa. Mo kí wa gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ pé ọlọ́run elédùmarè ọba mi ó fi ìtọ́jú sínú ewé àtegbò tó pọ̀. Àwa ni kí a má dèra wa mọ́lé, bẹ́ẹ̀ ni àwa ni ká má dèra wa mọ́lé. Gbogbo àwọn nǹkan tí ó bá yẹ ká ṣe, tá a bá ń rí àpẹẹrẹ kan ní àgọ́ ara wa, ẹ jẹ́ ká tètè ké síta, ká tètè mójútó, nítorí pé ó ń bọ̀. Àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o láyé àtijọ́, ní ìsìn ojú ni à ń mú tó, torí pé ọ̀rọ̀ àìsàn, ọlọ́run elédùmarè kó dákun kó má fi àìsàn ṣe wá, kó má so wá mọ́lẹ̀ bí ọ̀bọ. Ó dàbí ẹjọ́ ni, wọ́n ní ọ̀nà kọ́rọ́kọ́rọ́ ni ẹjọ́ máa ń gbà wọ ìlú. Ọlọ́run elédùmarè kò ní jẹ́ ká rí oògùn ẹjọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, tí àìsàn tó bá wọlé tí a bá tètè mójútó, ó ṣeé ṣe n tó yẹ kó gba náírà 5 ó lè padà máa gba ẹgbẹ̀rún kan ní ọwọ́ wa. Torí pé ìtọ́jú ní ìlànà ìbílẹ̀, lílo ewé àti egbò láti ṣe ìtọ́jú, ó dáa, ó tètè máa ń ṣe iṣẹ́ ní àsìkò tí a bá tètè mójútó nígbà tó wà ní kékeré. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tí ẹ̀ ń wò yìí ló jẹ́ pé ìmíì nígbà tí ó bá dé ilé ìwòsàn ìjọba lọ́dọ̀ àwọn òyìnbó, ó ṣeé ṣe kó jẹ́ pé operation ni iṣẹ́ abẹ ni wọ́n ó padà ṣe fún irú àìsàn bẹ́ẹ̀. Ní èyí tó sì jẹ́ pé tó bá jẹ́ wípé a tètè mójútó láti ilẹ̀, ó ṣeé ṣe kí ó má la irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Ló fi dàbí ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ń fi ojú wo ìtọ́jú, lílo ewé àti egbò láti fi ṣe ìtọ́jú pé bóyá kò kún tó. Kò rí bẹ́ẹ̀. Àwa ni à ń fi nǹkan falẹ̀ tí a ní àmójútó tó péye. Yóò ti wọ ẹlòmíì lára kọjá àyè. Àwọn àìsàn kan wà tó jẹ́ pé bó ti lè wò kó wọ̀yàn lára tó, ewé àti egbò ó lè yanjú ẹ̀. Bákan náà sì ni a rí àwọn kan tó jẹ́ pé iṣẹ́ abẹ ló padà máa ń gbẹ̀yìn rẹ̀. Eléyìí tí a fẹ́ mẹ́nubà lónìí, òun ni ewé omù tí máa ń ká kóróbójó tó máa ń sábà wà ní etí odò. Ewé omù, ewé yìí àǹfààní pọ̀ lára ẹ̀ dáadáa. Tí à ń lò fún ó pọ̀, ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí a mẹ́nubà bí a ṣe lè fi ṣe ìtọ́jú àìsàn kan tí à ń pè ní stroke, rọpárọsẹ̀, ní àwọn tí ó bá ti mú. Kí ọlọ́run elédùmarè kó dákun kó bá wa fún wọn ní àlàáfíà tó péye. Báwo ni a ṣe wá ń lò ewé omù? Ewé omù yìí máa ń wà ní etí odò káàkiri. Ẹ jẹ́ kí a wá orí ọká kan gbígbẹ, ká wá lọ̀ kó kúnná kó di powder. Ẹ jẹ́ ká wá èso àgbálùmọ̀, ẹ̀gúsí inú àgbálùmọ̀, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná, ká lọ̀ pọ̀ mọ́ orí ọká yìí. Ká wá mú àwọn orí omù tí a kàn níbi tó ti ká kóróbójó yẹn, ẹ jẹ́ ká lọ̀ kó kúnná, ká pò papọ̀. Tá a bá ti wá pò papọ̀, ẹ jẹ́ á pò mọ́ òrí. Tá a bá pò mọ́ òrí, ẹ jẹ́ á gbé fún ẹni tí àìsàn náà ń ṣe, kó máa fi wọ́. Tó bá jẹ́ pé apá ni, ẹsẹ̀ ni, ká máa wọ́, ká máa nà. Iṣẹ́ tí mo sọ yìí, iṣẹ́ tó ń to eegun ni, tí ń ṣiṣẹ́ nínú iṣan ni. Ẹ foríjì mí, inú iṣan ni ti máa ń ṣiṣẹ́. Adẹ̀ṣan ni ti mọ iṣan tó bá hù tí ó ti gan, tí ó ṣòro láti ṣe. Tí a bá ń lò dáadáa, ó máa ń na iṣan. Tá a bá ti ń wọ̀, ká máa nà. Tá a bá ti ń wọ̀, ká máa nà. Tá a bá ti ń wọ̀, ká máa nà. Ó ṣiṣẹ́ dáadáa, pàápàá jùlọ fún
àìsàn rọpárọsẹ̀ fún ẹni tí ó bá ti mú. Ẹ ṣé mo dúpẹ́, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa láìkì fídíò wa. Ẹ dákun, ẹ má bá wa láìkì ẹ̀, ẹ má bá wa subscribe, ẹ bá wa subscribe. Gbogbo àwọn tí à ń sọ yìí, ẹ̀rọ tí a sọ yìí tó wúlò fún rọpárọsẹ̀ yìí ó wà ní ilé iṣẹ́ wa tó wà ńlẹ̀ fún títà fún gbogbo ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí. Ẹ bá wa share ẹ̀, ẹ share ẹ̀, n tó lè gba ẹ̀mí là ni. Ẹ bá wa share ẹ̀ kí ẹ sì láìkì fídíò wa. Ẹ subscribe tó jẹ́ pé tá a bá ti ń gbé jáde, yóò máa wọnú Gmail tàbí email yín fún ọjọ́ iwájú. Iṣẹ́ tó wúlò ni, tó dáa, pàápàá jùlọ láti fi ṣe ìtọ́jú ẹni tó bá ní àìsàn rọpárọsẹ̀. Mo kí wa lẹ́ẹ̀kan sí o. Orúkọ ti tèmi ni Ọmọọba Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí TSH tewétegbò níwòsàn spiritual home Ọlọ́run Elédùmarè. Àwa náà kọ́ o, Ọlọ́run Elédùmarè ni. Àwa ń gbìyànjú ni, Ọlọ́run ni ọba tó ń fi àṣẹ sí. Mo kí gbogbo wa pátápátá. Mo wá kí ọ̀gá mi Adépọ̀jù. Ọ̀jọ̀gbọ́n ńlá ni wọ́n, olóye onílàákàyè ni wọ́n. Àwọn ni olùdásílẹ̀ ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà, olóyè Adépọ̀jù Kazeem Ọlálékan, tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà. Mo kí wọn o, ìbà ni mo ṣe o bàbá. Mo ṣèbà gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà, àwọn ọ̀jọ̀gbọ́n nínú ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà pátápátá. A sì kú ìmúra ti convention wọ ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. October 1st ni o, 1st and 2nd October ní ìlú Èkó ní Ìkẹjà. A pè ní Èkó for show, Èkó for show Ìkẹjà 2021 convention ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà. Ìwọ náà gbìyànjú kó wà ńbẹ̀ torí pé oríṣiríṣi àwọn nǹkan àwòsàn, nǹkan àtọ́jú àti àwọn nǹkan míì tó jẹmọ́ ti ìbílẹ̀ ni ẹ ní àǹfààní láti bá pàdé níbi ètò náà. Kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ kí ọjọ́ kó kù láyọ̀. Ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà ti di àràbà, ó ti di igi ńlá tó ti káàkiri àgbáńlá ayé. Kí Ọlọ́run Elédùmarè kó dákun kó tún máa tẹ ẹgbẹ́ náà sí iwájú àti mọ ìbẹ̀rẹ̀ rẹ̀. Kí Ọlọ́run Elédùmarè kó dákun kó má jẹ́ kí a mọ òpin rẹ̀. Gbogbo ẹ̀yin àgbààgbà nínú ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà ni mo kí. Gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá nínú ẹgbẹ́ ọgbọ́n àwọn àgbà ni mo kí o. Ọlọ́run Elédùmarè kò ní fi wá súra wa. Ọgbọ́n àwọn àgbà la fi ń pẹ́ láyé.